Ẹ kú dédé àsìkò yìí, ẹ káàbọ̀ síkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀nyín. Ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́, ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi àròkọ ìgbáradì ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lórí títẹ́ pẹpẹ àbádòfin ètò ìṣúná ọdún 2024 síwájú wọn. Ọ̀gá àgbà àná fún ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà Godwin Emefiele ni yóò sì máa wà ní ọgbà àtúnwàṣekújẹ́ látàrí pé kò rí owó onídùúró rẹ̀ san. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tí wọ́n rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga ni wọ́n ti sọ di mẹ́wọ̀n wípé àwọn tí ń ṣiṣẹ́ láti fi òpin sí ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ní ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè Nàìjíríà. Olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP Ọlábọ̀dé George ló ti fi èròǹgbà rẹ̀ hàn wípé ìṣòro ńlá ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà tí ìgbàgbọ́ bá sọnù lẹ́ka ètò ìdájọ́. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ebonyi ló ti sọ di mímọ̀ nígbà tó pagi ìkìlọ̀ fún àwọn ọmọ ìpínlẹ̀ náà láti ṣe má gbé ìròyìn òfegè kiri wípé nǹkan ọmọkùnrin ó sọnù ní ara àwọn ọmọ ènìyàn. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè, ọkọ̀ òfurufú àkọ́kọ́ lára ọkọ̀ mẹ́ta tó jẹ́ ti orílẹ̀-èdè US tí wọ́n ṣe àmúlò rẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ ìlú Gaza ló ti balẹ̀ sí ìlú orílẹ̀-èdè Egypt. Lákòótán ìròyìn eré ìdárayá, agbábọ́ọ̀lù àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Samson Siasia ló ti ṣe àfihàn ọ̀rọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù kò ní nípa rere níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀, lórí Instagram gbàgede ìmọ̀ _22, lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kan òjọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Samuel Owóyẹmí lórúkọ tèmi. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi àròkọ ìgbáradì ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ti orílẹ̀-èdè Nàìjíríà láti wá tẹ́ pẹpẹ àbádòfin ètò ìṣúná ọdún 2024 síwájú wọn lọ́la ọjọ́rú ọjọ́ 29 oṣù kọkànlá ọdún yìí láago 11 àárọ̀. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ìpàdé rẹ̀ pẹ̀lú ìgbìmọ̀ ìkànsí ara ẹni tí wọ́n lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà lónìí, àti pé àròkọ náà ní abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Godwin Akpabio ti ṣe bẹ́ẹ̀ kà sí etí ìgbọ́ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lónìí níbi ìpàdé wọn. Ṣáájú ni abẹnugan ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Abbas Tajudeen ti sọ di mímọ̀ pé láìpẹ́ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò máa tẹ́ pẹpẹ àbádòfin ètò ìṣúná ọdún 2024 sí iwájú wọn, àti pé ṣáájú ìgbésẹ̀ náà àwọn yóò kàn sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti mọ èròǹgbà wọn lórí ọ̀rọ̀ àbádòfin ètò ìṣúná ọdún 2024 tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀gá àgbà àná fún ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà Godwin Emefiele ni yóò sì máa wà ní ọgbà àtúnwàṣe kújẹ́ látàrí bí kò ṣe rí owó mílíọ̀nù ọ̀ọ́dúnrún náírà owó tí wọ́n fi gba onídùúró rẹ̀ san gẹ́gẹ́ bí ilé ẹjọ́ ti ṣe pa á láṣẹ ṣáájú. Godwin Emefiele ní ọwọ́ òfin ti bá ṣáájú látàrí pé ó tàpá sí ìlànà òfin owó lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni ìjọba àpapọ̀ fi ẹ̀sùn ṣíṣe owó ìlú ní ìṣekúṣe kọ Godwin Emefiele lọ́rùn lára ẹ̀sùn 6 tí wọ́n fi kàn án. Owó tí wọ́n fẹ́ fi gba onídùúró Godwin Emefiele ní àwọn ìgbìmọ̀ ìlànà òfin rẹ̀ ti sọ wípé ó ti pọ̀ jù, àti pé owó náà lè ṣe ìpalára fún ètò ìṣúná owó Godwin Emefiele. Torí náà àwọn yóò máa retí pé kí ilé ẹjọ́ gbé owó náà wálẹ̀ kó lè rí owó náà san. Ilé ẹjọ́ ló ti wá sún ọjọ́ ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 18 àti ọjọ́ 19 oṣù kínní ọdún 2024 fún ìtẹ̀síwájú ẹjọ́ náà lórúkọ Godwin Emefiele, ẹni tí ń ṣe ọ̀gá àgbà àná fún ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà CBN.
àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga yunifásitì láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣe ìlérí pé àwọn yóò máa ṣiṣẹ́ takuntakun láti fi òpin sí ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ní gbogbo ìgbà tí àwọn bá sì wà ní ipò tí àwọn wà yìí. Wọ́n sọ eléyìí sí iwájú ní pé bí àwọn kan wọ̀nyí ṣe ń lọ nípa ti ìyanṣẹ́lódì káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn ilé ẹ̀kọ́ gíga orílẹ̀-èdè yìí ló kọ àwọn lóminú. Alága ìgbìmọ̀ náà Abubakar Fulata ló ṣí aṣọ lójú ọ̀rọ̀ náà níbi ìpàdé rẹ̀ pẹ̀lú akọ̀wé ìgbìmọ̀ àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga NUC àti àwọn ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ gíga tó wà ní ìlú Àbújá tí ń ṣe olúùlú orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ Ìṣẹ́gun. Níbẹ̀ ló ti ní irúfẹ́ ìpàdé yìí ló ṣe pàtàkì lábẹ́ ìṣèjọba tuntun. Bákan náà àwọn ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ amúṣẹ́ṣe 6 láti máa rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà kó lè so èso rere lọ́jọ́ iwájú. Bákan náà lọ́kànmínú pé ipò tí ètò ẹ̀kọ́ wà báyìí lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ èyí tí kò dára àti pé ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro wọ̀nyí ló gba ìgbésẹ̀ àjùmọ̀ṣe láì yọ ẹnikẹ́ni sílẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP Ọlábọ̀dé George ló ti fi èròǹgbà rẹ̀ hàn pé ìṣòro ńlá ń bọ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò bá ní ìgbàgbọ́ mọ́ nínú ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ yìí ló wáyé níbàámu ọ̀rọ̀ awuyewuye tó ń rọ̀gbà yìí ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Kano níbi tí ilé ẹjọ́ ti gbé igi dínà àṣeyọrí gómìnà Abba Yusuf níbi ètò ìdìbò náà nígbà tí wọ́n kéde Nasri Gawuna láti inú ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ẹni tí ó jáwé olúborí níbi ètò ìdìbò sípò gómìnà náà ní ìpínlẹ̀ Kano. Bọ̀dé George ló sọ eléyìí di mímọ̀ níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìlú Èkó pé ìdájọ́ àwọn adájọ́ wọ̀nyí ló mú orí fífọ́ dání pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kò ní gbàgbọ́ mọ́ nínú àwọn adájọ́ mọ́ tí wọ́n jẹ́ ti adájọ́ orílẹ̀-èdè Nàìjíríà àti pé àwọn ìgbésẹ̀ àwọn adájọ́ wọ̀nyí ló ń léwu sí ìṣèjọba àwarawa lórílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ iwájú. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ebonyi lórí ọ̀rọ̀ ààbò ọ̀gbẹ́ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Ogbonna Tobies ló ti pagi ìkìlọ̀ fún àwọn ará ìlú láti jìnnà sí ìròyìn ẹlẹ́jẹ̀ tí wọ́n ń gbé kiri pé nǹkan ọmọkùnrin ló máa ń pòórá ní àwọn ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ náà kàn ní ìpínlẹ̀ náà. Ogbonna ló sọ gbólóhùn yìí níbi ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn pé ìròyìn òfegè náà ló ti dá ìbẹ̀rùbojo sílẹ̀ láàrin àwọn ará ìlú tí ọ̀rọ̀ náà kàn. Bákan náà ìjọba ìpínlẹ̀ náà kò ní fi àyè gba irúfẹ́ ìwà bẹ́ẹ̀ mọ́ àti pé ẹni tí wọ́n bá gbámú pé ó ń gbé ìròyìn òfegè yìí káàkiri ni yóò jẹ ìyan rẹ̀ níṣu. Ṣáájú lọ́sẹ̀ tó kọjá ní ìròyìn kan ti tàn káàkiri pé àwọn ọkùnrin 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti pàdánù nǹkan ọmọkùnrin wọn. Ìròyìn tó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣe okùnfà ìbẹ̀rùbojo ní ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ náà kàn. Bákan náà ìròyìn ẹlẹ́jẹ̀ náà ló ti ṣe ìpalára fún ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ náà látàrí bí ọgọ́rùn-ún àwọn ọ̀dọ́ ṣe kọ̀ láti lọ síbi ọjà wọn pẹ̀lú èròǹgbà pé kí wọ́n má mú nǹkan ọmọkùnrin wọn àbí kí wọ́n pàdánù nǹkan ọmọkùnrin wọn ní ọjà sí ọwọ́ àwọn tí wọ́n lò ó fún ètùtù ọ̀la. Ìròyìn ilẹ̀ òkèrè ọkọ̀ òfurufú àkọ́kọ́ lára ọkọ̀ 3 tó jẹ́ ti orílẹ̀-èdè US tí wọ́n ṣe àmúlò rẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ ènìyàn ní ìlú Gaza ló ti balẹ̀ sí apá ìlà oòrùn Sinai lórílẹ̀-èdè Egypt èyí tí àjọ United Nations yóò máa ṣe ìtẹ́wọ́gbà rẹ̀. Ìgbésẹ̀ yìí ló jẹyọ láti ẹnu ẹnìkan gbòógì nínú ìṣèjọba ààrẹ Joe Biden lásìkò ìpàdé rẹ̀ pẹ̀lú àwọn oníròyìn pé ní ọ̀la òní ni ọkọ̀ òfurufú àkọ́kọ́ tí ikọ̀ ọmọ ológun US ṣe àmúlò rẹ̀ yóò máa balẹ̀ sí orílẹ̀-èdè Egypt. Ọkọ̀ tí yóò máa kún fún àwọn ohun èlò bíi ti ètò ìlera, oúnjẹ, aṣọ àti àwọn nǹkan amú ayédẹrùn mìíràn fún àwọn ará ìlú Gaza. Bákan náà àjọ United Nations ni yóò máa ṣe agbátẹrù ètò pínpín àwọn ohun èlò náà. Òṣìṣẹ́ náà sọ̀rọ̀ sí iwájú pé àwọn ọkọ̀ òfurufú 2 tó kù ni yóò máa balẹ̀ sí orílẹ̀-èdè Egypt láìpẹ́ láàrin ọjọ́ péréte nígbà tí àwọn ìgbésẹ̀ ìrànlọ́wọ́ mìíràn yóò ṣe máa lọ lábẹ́lẹ̀.
lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná ẹni tó tún jẹ́ akọ́nimọ̀ọ́gbà náà fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Samson Siasia ló ti ṣe àfihàn ọ̀rọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles kò ní ní ipa rere níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ AFCON 2023 àti níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2026 torí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ti kùnà lásìkò yìí nípa ti ìpalẹ̀mọ́ wọn fún ìdíje méjèèjì náà. Siasia ló sọ gbólóhùn yìí níbi ètò amóhùnmáwòrán kan tó wáyé lónìí níbẹ̀ ló ti bu ẹnu àtẹ́ lu ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles látàrí bí wọ́n ṣe kùnà láti na ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho àti Zimbabwe níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ yọ fún ìdíje àgbáyé World Cup 2026 ó ní ó yẹ kí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ pé ó ṣe pàtàkì àti iyebíye láti máa wọ aṣọ ìgbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà lórí pápá. Bákan náà ló kọminú nípa ti ìṣọwọ́ gbígbá bọ́ọ̀lù ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles lásìkò yìí ṣáájú ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON àti ìdíje àgbáyé World Cup ti ọdún 2026. bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ló ti fi àròkọ ìgbáradì ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà láti wá tẹ́ pẹpẹ àbádòfin ètò ìṣúná ọdún 2024. Ọ̀gá àgbà àná fún ilé ìfowópamọ́ gbogbogbò orílẹ̀-èdè Nàìjíríà Godwin Emefiele ni yóò sì máa wà ní ọgbà àtúnwàṣe Kùjé látàrí bí kò ṣe rí owó tí wọ́n fi gba onídùúró rẹ̀ san. Àwọn ìgbìmọ̀ tí wọ́n rí sí ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ gíga láàrin àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti ṣe ìlérí láti fi òpin sí ìgbésẹ̀ ìyanṣẹ́lódì ní àwọn ilé ẹ̀kọ́ gíga orílẹ̀‐èdè Nàìjíríà. Olóyè àgbà nínú ẹgbẹ́ òṣèlú PDP Ọlábọ̀dé George ló ti fi èròǹgbà rẹ̀ hàn pé ìṣòro ńlá ń bọ̀ tí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bá sọ ìrètí nù lórí ẹ̀ka ètò ìdájọ́ orílẹ̀‐èdè Nàìjíríà. Olùdámọ̀ràn pàtàkì sí gómìnà ìpínlẹ̀ Ebonyi ló ti pagi ìkìlọ̀ fún àwọn ará ìlú láti jìnnà sí ìròyìn ẹlẹ́jẹ̀ ní pé àwọn nǹkan ọmọkùnrin àwọn ènìyàn ni wọ́n pòórá ní àwọn ìjọba ìpínlẹ̀ kan. Ìròyìn ilẹ̀ òkèrè ọkọ̀ òfurufú àkọ́kọ́ lára ọkọ̀ mẹ́ta tó jẹ́ ti orílẹ̀-èdè US tí wọ́n ṣe àmúlò rẹ̀ fún ìrànlọ́wọ́ àwọn ọmọ ènìyàn ìlú Gaza ló ti balẹ̀ sí orílẹ̀-èdè Egypt lónìí. Lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù àná ẹni títún ṣe akọ́nimọ̀ọ́gbà àná fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Samson Siasia ló ti ṣe àfihàn ọ̀rọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù Nàìjíríà kò ní ní ipa rere níbi ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ àti ife ẹ̀yẹ àgbáyé World Cup ti ọdún 2026. bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ni amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò àwòrán-lọ́kọ̀ ọ̀jọ̀kan bí a bá ṣe múlẹ̀. Bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ìròyìn àgbáyé kò ní jù báyìí lọ. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá. Àwa láwọn máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì.